الرجيم بسم الله الرحمن الرحيم akí Ọlọ́run ọba tó ní kémi àti yín ká tún jọ máa bẹ lónìí mímọ̀ ṣe wa kọ́ ó wọ́ Ọlọ́run ló ṣe wa kù àwa tọrọ Ọlọ́run ta kí àtọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún Ànábì Muhammad ìkẹ́ náà kó má mọ lórí Ànábì nìkan kó má bá gbogbo àwọn aráalé àwọn sàhábà àwọn khulafa rashidun àwọn tábìí àti gbogbo àwọn afẹ́sìn wọ́n ti bọ́ sálí kìyàmá àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba ṣe fún wọn. àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún gbogbo àwọn afẹ́sìn tó ń bẹ láyé lónìí tí wọ́n jíṣẹ́ Ọlọ́run tó já sí pé qala Allah qala Rasul Ọlọ́run sọ ànábì sọ ni wọ́n gbé dání tí wọ́n takotọ Ọlọ́run tí wọ́n takotọ ànábì àlékún ẹ̀mí gígùn àlékún àláfíà ọlọ́ba ṣe fún wọn. àwa kí gbogbo ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa nínú Islam lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà pẹ̀lú gbólóhùn pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. ẹ̀yin yá wa ohun tá a fẹ́ bára wa sọ òun náà ni nípa ìyẹ̀pẹ̀ wíwò nínú Islam. nípa kí ni ìyẹ̀pẹ̀ wíwò nínú Islam. nígbà tí mo sọ̀rọ̀ nípa kò sí ẹni tó ní ìmọ̀ kọ̀kọ̀ mo sọ ń bẹ̀ wípé kò sí ẹni náà tó lè mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ọ̀la Ọlọ́run Ọba nìkan náà ni alimul gaibi Ọlọ́run Ọba lọ́ba tó mọ ìmọ̀ kọ̀kọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi àti ẹ lọ́la Ọlọ́run nìkan náà ló mọ̀ kẹ́nìkan wá sọ fún ẹ wípé òun ríran sí ẹ wípé kò bá fẹ́ ṣẹlẹ̀ sí ẹ lọ́la bàbá ńlá arọ́ ni Ọlọ́run nìkan ló lẹni tó mọ ìmọ̀ kọ̀kọ̀ o nǹkan tó pamọ́ Ọlọ́run bá nìkan ló mọ̀. gbogbo àwọn táwọn ń wo yẹ̀pẹ̀ ìyá wa ni bàbá wa irọ́ ni wọ́n ń wò fún yín mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín kẹ́ni lè mọ̀ pé irọ́ ni wọ́n ń wò fún yín. kò sí inú yẹ̀pẹ̀ tó ń wò kò sí kankan tí wọ́n ń wò bẹ̀rẹ̀ ń yá wa irọ́ ni o Ọlọ́run kọ́ ló sọ ìyẹ̀pẹ̀ kalẹ̀ o kò sí kankan tí wọ́n ń rí nínú ìyẹ̀pẹ̀ irọ́ ni irọ́ bá ń sá ni ẹ̀yọ́ kẹ́bà lè nígbàgbọ́ pé yes òótọ́ irọ́ ni ìyẹ̀pẹ̀ wíwò. àkọ́kọ́ náà ẹnu mi gbà ń sì sọ gbogbo àfà tí ń wo ìyẹ̀pẹ̀ láyé gèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n gbogbo àfà tí ń wo ìyẹ̀pẹ̀ àtẹni àfà tó ń tẹ̀ àtẹni tó lọ wò tí kú bá ká ọmọ wọn lọ́wọ́ iná ni sòsé iná ni tí kú bá ká ọmọ wọn lọ́wọ́ iná ni iná ló fẹ́ wọ̀ o. ẹ̀yà wa kẹbà lè mọ̀ pé kò sí kankan níbi ìyẹ̀pẹ̀ tí wọ́n ń wò irọ́ ni o wọ́n kàn fi yẹ̀pẹ̀ wíwò wọ́n fi ń da ilé onílé rú wọ́n fi ń da àárín ọmọ àti ìyá wọ́n fi ń dàrú wọ́n fi ń dẹbí rú ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n fi yẹ̀pẹ̀ wíwò wọ́n fi ń da àárín ọ̀rẹ́ àti ọ̀rẹ́ rú. ẹ̀yà wa kẹbà lè mọ̀ wípé yes òótọ́ ni pé irọ́ bá ń sá ní yẹ̀pẹ̀ wíwò mo fẹ́ ṣe àwọn pátíkà kan fún yín mo fẹ́ ṣe àwọn example kan fún yín kẹ́bà lè mọ̀. àkọ́kọ́ náà tó bá ní pé èèyàn fẹ́ wo yẹ̀pẹ̀ wípé ìyẹ̀pẹ̀ fún rẹ̀ àtúrọ̀ ìyẹ̀pẹ̀ fún rẹ̀ ẹ̀yà wa nínú ìyẹ̀pẹ̀ ilé 16 mi ò gbọ́ Yorùbá dáadáa mi ò bá sọ nǹkan náà ní Yorùbá mẹ́rìndínlógún yes mẹ́rìndínlógún ilé mẹ́rìndínlógún ló wà nínú yẹ̀pẹ̀ ṣé ń gbọ́ ìyá wa kò ṣe pé bóyá wọ́n kọ́lé sínú yẹ̀pẹ̀ yẹn náà o wọ́n kàn fẹ́ fi ọwọ́ àwọn ilé yẹn ọwọ́ náà ni wọ́n á fi tẹ̀ o àwọn ilé yẹn ṣé wàá rí ẹ̀yin yá wa ní bàbá wa àwọn ilé mẹ́rìndínlógún yẹn tó wà nínú yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn àfáà náà lọ́dọ̀ àwọn aláwo ilé mẹ́rìndínlógún ni lọ́dọ̀ àwọn àfáà ilé mẹ́rìndínlógún náà ni
nǹkan táláwo fẹ́ tẹ̀ nínú yẹ̀pẹ̀ náà ni àfa náà fẹ́ tẹ̀ nínú yẹ̀pẹ̀ o ẹ̀yà wa ohun tí aláwo fẹ́ tẹ̀ nínú yẹ̀pẹ̀ nǹkan náà ni òun náà ni àfa náà fẹ́ tẹ̀ o ilé tí aláwo fẹ́ tẹ̀ ọ̀sà méjì ni èjì ogbè ni àwọn ilé nìyẹn o ní ti Yorùbá ó lórúkọ bẹ́ẹ̀ gbogbo ilé mẹ́rìndínlógún yẹn ló ní orúkọ ọ̀sà méjì táláwo fẹ́ tẹ̀ òun náà ni àfa náà máa tẹ̀ o la fi sọ pé gbogbo àfa tí ń wo yẹ̀pẹ̀ kèfèrí ni o ẹ̀yà wa gbogbo àfa tí bá ń wo yẹ̀pẹ̀ kèfèrí ni ẹ sá fún wọn o ẹ̀yà wa ẹ sá fún wọn o gbogbo àfa tí bá ti ń wo yẹ̀pẹ̀ ẹ̀yà wa ẹ sá fún wọn o wọ́n ń dalé onílérú ni o wọ́n ń bọ ọ̀nà ọlọ́nà jẹ́ ni o wọ́n ń bà tèèyàn jẹ́ ni o wọ́n ń da tèèyàn rú ni ẹ sá fún wọn ẹ̀yà wa o irọ́ ni wọ́n rí o ọlọ́run nìkan ni alimul gaib ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ nǹkan tó pamọ́ o kò sẹ́ni tó mọ̀ nǹkan tó pamọ́ láyé tó kọjá ọlọ́run o nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́mi àti ẹ lọ́la ọlọ́run nìkan ló mọ̀ o ẹ̀yà wa tádọ́ bá ṣẹlẹ̀ sí wa ẹ jẹ́ ká ké pe ọlọ́run ẹ jẹ́ ká ké pe ọlọ́run ẹ má jà tójú bọ́lé ká sọ pé ẹ tó wà nídìí ọ̀rọ̀ yẹn a fẹ́ mọ̀ irọ́ ni ẹ̀yà wa àwọn tí wọ́n ń wù yẹ̀pẹ̀ yìí náà irọ́ ni wọ́n rí kankan mathematics ni yẹ̀pẹ̀ ẹ̀yà wa kí ni mo sọ mathematics lásán òun ni yẹ̀pẹ̀ ẹ má gbọ́ o nínú yẹ̀pẹ̀ yẹn ilé mẹ́rìndínlógún ló wà nínú yẹ̀pẹ̀ ilé mẹ́rìndínlógún ló wà nínú ìyẹ̀pẹ̀ àwọn ilé yẹn màá kọ́ bóyá márùn-ún àbí mẹ́rin màá fi hàn yín nínú àwọn ilé àkọ́kọ́ nínú yẹ̀pẹ̀ òun ni ẹ̀yà wa ẹ máa wò ó ẹgbẹ́ súnmọ́ dáadáa kọ́ rí ilé àkọ́kọ́ ni o ilé ẹlẹ́kejì ilé ẹlẹ́kejì ni o ilé ẹlẹ́kẹta ilé ẹlẹ́kẹrin ilé ẹlẹ́karùn ẹ kì í fi àwọn márùn-ún yìí ṣe example fún yín ẹ yá wa àwọn ilé tó wà nínú yẹ̀pẹ̀ lélẹ́yìí 16 ni o mo kọ́kọ́ márùn kalẹ̀ fún yín kì í fi ṣe example fún yín ẹ yá wa táwọn aláwọ̀ bá fẹ́ tẹ yẹ̀pẹ̀ tó bá tẹ ilé yìí ilé tó fẹ́ tẹ yìí náà làfáà náà fẹ́ tẹ o fún yín nínú yẹ̀pẹ̀ o mo fi sọ pé gbogbo àfáà tí bá ń wo ìyẹ̀pẹ̀ tí ń tẹ yẹ̀pẹ̀ kèfèrí ni torí àwọn aláwo ni iṣẹ́ àwọn aláwo ni wọ́n tẹ yẹ̀pẹ̀ ni wọ́n wo yẹ̀pẹ̀ kí ni tàfà gbogbo àfáà tí ń wo yẹ̀pẹ̀ kèfèrí ni o ẹlẹ́bọdẹ ni o tọ́lọ́hún tí kú bá dẹ̀ ka mọ́ lọ́wọ́ tí kú ka bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ yóò wọ ọ̀nà ọlọ́run àbí tó bá túbá kíkú tó ka mọ́ tó bá túbá ló kù o ilé márùn-ún yìí àwọn ilé 16 wà nínú yẹ̀pẹ̀ àwọn ilé márùn-ún bẹ́ẹ̀ nínú àwọn ilé yẹn ni mo kọ́ kálẹ̀ yìí ẹ bá ń gbé súnmọ́ dáadáa kọ́ yìí dáadáa àwọn ilé márùn-ún yẹn ni o àwọn ilé márùn-ún yẹn àwọn dọ́tì yìí bó ṣe máa tẹ̀ sínú yẹ̀pẹ̀ náà ni o ọwọ́ ló máa fi tẹ̀ o ọ máa tẹ̀ báyìí ọ máa tẹ̀ báyìí ọ máa ṣe báyìí ọwọ́ ló máa fi tẹ̀ síbi yẹ̀pẹ̀ o ṣe wá rí àwọn ilé yìí lọ́dọ̀ àwọn Yorùbá ó ní orúkọ tí wọ́n ń jẹ́ ilé kankan lórúkọ tiẹ̀ wọ́n lè ní kò ṣe orúkọ wọn lélẹ̀ o mo kàn fẹ́ fi ṣe example wọ́n lè ní ilé ilé ọ̀sà méjì ilé ilé èjì ogbè ilé ilé ẹ̀tẹ́ ogbè ilé ilé ẹ̀rin ogbè mo kàn fi ṣe example ni o ilé ilé ẹ̀rin ẹ̀fọ́ ègbè àwọn orúkọ rádaràda ṣáà wà ń bẹ̀ tí wọ́n sọ báwọn Yorùbá ṣe wá sọ ní orúkọ bẹ́ẹ̀ náà ni àwọn àfáà náà sọ ní orúkọ kọ̀ọ̀kan pẹ̀lú kéw
ní ti kéw bẹ́ẹ̀ náà ni àwọn àfáà náà sọ ní orúkọ kọ̀ọ̀kan ní ti kíni ní ti kéw ẹ wá wo ilé kankan yìí ó ní orúkọ kọ̀ọ̀kan tí wọ́n ṣiṣẹ́ fún o so ilé kankan ó ní position tí ilé kankan stand fún ẹ̀yà wa ó ní position tí kíni tí ilé kankan tí ó stand fún ilé kankan ó ní position tí wọ́n stand fún ilé alákọ̀ọ́kọ́ yìí abẹ́ fi ṣe example ni o ilé alákọ̀ọ́kọ́ yìí ká ní ilé ẹ̀mí lélẹ̀ òun stand fún ẹ̀mí ẹgbẹ́ súnmọ́ ọkọ̀ yìí dáadáa ẹ̀mí ilé àkọ́kọ́ yìí ká lóun stand fún ilé ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ilé ẹlẹ́ẹ̀kejì ká ní òun stand fún owó ilé ẹlẹ́ẹ̀kẹta ká ní òun stand fún ọmọ ilé ẹlẹ́ẹ̀kẹrin ká lóun stand fún àárẹ̀ sickness àárẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ká ní òun stand fún ìyàwó ẹ̀yà wa ó yà ó ilé ẹ jẹ́ kí n sọ ilé ní èjì ogbè ẹ bá ń gbé síbẹ̀ dáadáa ẹ bá èjì ogbè ilé yẹn sá ní ọ̀sà méjì ní ilé ẹ̀ta ogbè ẹ̀rin ogbè àwọn ogbè mo kàn fi ṣe example ni o iṣẹ́ orúkọ wọn nìyẹn mo kàn fi ṣe example ni kébà lè mọ̀ pé irọ́ bá ń sá mathematics gangan ni yẹn pẹ̀ wípé wọ́n rí kankan bẹ́ẹ̀ yẹn irọ́ ni mathematics ni ẹ̀yà wa òun lélẹ̀ èjì ogbè ilé òjì ogbè ó stand fún ẹ̀mí ilé ọ̀sá méjì ó stand fún owó ilé ẹ̀ta ogbè ó stand fún ọmọ ilé ẹ̀rin ogbè ó stand fún àárẹ̀ ilé àrùn ogbè ó stand fún ìyàwó báwọn aláwo ṣe fẹ́ ṣe náà nìyẹn o báwọn àfọ́nà ṣe fẹ́ kíni báwọn ṣe fẹ́ ṣe nìyẹn o ìwọ tó fẹ́ wo yẹpẹ tó fẹ́ lọ yẹ nǹkan o tó bá wà dọ́dọ̀ wọ́n lè ní kó mú owó kó dàníyàn sí ibi owó yẹn kò sí kankan tó fẹ́ fowó ó kàn fẹ́ fi yẹn gba owó ni o kò sí pé bóyá iṣẹ́ kan wà tó owó yẹn fẹ́ ṣe nínú yẹpẹ yẹn o kò sí o tí wọ́n náà ń ro owó mọ́wọ́ ẹlòmíì àwọn ń ro owó mọ́wọ́ á ṣe gbogbo àdánwò ayé ẹ̀ tó ń ṣe ló máa dàníyàn sí ibi owó yẹn Ọlọ́run gbogbo ìbànújẹ́ ayé mi kíníkan nǹkan báyìí mo fẹ́ mọ̀ Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ láàrin bàbá àti ìyá tí wọ́n fi bára wọn sọ̀ mọ́ kí ló ń ṣe ìyá àti kíníkan tó fi ṣe kíníkan mọ́ ọmọ á ní kó jọ̀wọ́ yẹn síbi yẹpẹ yẹn báwọn ẹlòmíì ṣe máa ń ṣe nìyẹn àwọn ẹlòmíì wọ́n á béèrè pé kíníkan tó fẹ́ yẹ̀ wò tó bá sọ fún wọn pé ọmọ rẹ ibi tó ọmọ rẹ wà ó já ẹ jẹ́ ká lo eléyìí ibi tí ọmọ rẹ wà ojú ẹ̀ ò tó ó wá fẹ́ mọ̀ bóyá ó wà ní àlàáfíà ó wá fẹ́ mọ̀ bóyá ìyà ń jẹ àbí ìyà ò jẹ àbó wípé ṣó wà nínú ìdùnnú àbí kò sí nínú ìdùnnú ó fẹ́ mọ̀ tó bá ti wá dì bẹ́ẹ̀ pé ó fẹ́ mọ̀ bóyá ó wà nínú ìdùnnú àbí kò sí nínú ìdùnnú ṣẹ́rí ilé ẹ̀mí wọ́n wá yọ jáde ilé ẹ̀mí wọ́n yọ jáde ẹ̀yà wa ẹ máa wò ó ẹ bá ń gbé fídíò síbẹ̀ kọ́ rí dáadáa o ilé ẹ̀mí wọ́n á gbé jáde ẹ̀yà wa wọ́n lè mú bóyá káṣá ni ká mú ilé ìyàwó ká mú jáde àwọn ògbè àwọn ògbè ni o ẹ̀yà wa ẹ máa wò kọ́ o la ilaha illallah muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam mathematics ni mo fi sọ wípé mathematics òun nìyẹn pé ọmọ wa ní eléyìí bí eléyìí ó jẹ́ méjì bẹ́ẹ̀ yẹn eléyìí bí eléyìí
méjì eléyìí náà bí eléyìí méjì méjì bí ọ̀kan ìkan ló máa jẹ́ ìkan ló máa jẹ́ eléyìí bí eléyìí ó di méjì ẹ̀yẹ́ fẹ́ máa wo la ilaha illallah kí bá ní mọ̀ pé irọ́ bá sá ni ṣé ti rí eléyìí bí eléyìí ó di méjì nìyẹn o eléyìí bí eléyìí méjì méjì ni eléyìí ìyọ̀kan ni ìyọ̀kan ló gbọ́dọ̀ wà ń bẹ̀ ìyọ̀kan ni méjì ló máa wà ń bẹ̀ ẹ yá wa ẹ wá wo ṣé wọn pé ẹ tó wọ pé eléyìí náà nínú àwọn ọ̀sá náà nínú àwọn ilé yẹn náà lélẹ́yìn náà bí o ẹ máa wá ilé tí eléyìí jẹ́ tàbá wò láti alákọ̀ọ́kọ́ sójọ́ ẹ̀yin ẹgbẹ́ súnmọ́ kọ́ rí dáadáa káwọ eléyìí èyí tá fẹ́ ánsà lélẹ́yìí o ánsà tí bàtà plus gbogbo ẹ̀ ánsà tó fún wa lélẹ́yìí o so a máa wo èyí tí ánsà yẹn fẹ́ bá mu nínú àwọn ilé yẹn a máa wò pé ṣé ánsà yìí ṣó bá ilé alákọ̀ọ́kọ́ yìí mu ṣó bá mu kò bá mu ṣó bá ẹlẹ́kejì yìí mu rárá kò bá mu ṣó bá ẹlẹ́kẹta yìí mu rárá kò bá mu ṣó bá ẹlẹ́kẹrin yìí mu yes ó bá mu méjì ni ìyọ̀kan ni méjì ni ó bá ilé ẹlẹ́kẹta mu àbí ilé ẹlẹ́kẹrin ẹ̀yà wa kí la sọ pé ilé ẹlẹ́kẹrin stand fún position ló wà position àárẹ̀ ọmọ sọ fún yín pé ọmọ yẹn ó wà lórí àárẹ̀ àìsàn ṣe ẹ̀yà wa ètò pé mathematics ni láfi ní kò sí kankan nínú yẹpẹ̀ irọ́ bá sá ni wọ́n wò ẹ̀yà wa ẹ má jẹ́ káwọn àfáà ẹlẹ́bọ ẹ má jẹ́ kí wọ́n kó yín jìyà níwájú Ọlọ́run ẹ má jẹ́ káwọn àfáà ẹlẹ́bọ wọ̀nyí ẹ má jẹ́ kó sọ yín di ẹni ẹ̀kọ́ ẹni ègbé níwájú Ọlọ́run ẹ má dọ́dọ̀ wọn mọ́ ẹ̀yà wa ìbàbá wọn nínú Islam ẹ má lọ patronize wọn mọ́ ẹ̀yà wa ẹ má lọ yẹ iṣẹ́ wò mọ́ gbogbo ẹni tí bá ń yẹ iṣẹ́ wò kèfèrí ni ẹlẹ́bọ ni ẹ̀yà wa ṣe ti pé just mathematics ni o ìyẹ̀pẹ̀ yìí kan náà ń wò mathematics ni kò ṣe wípé wọ́n rí vision kankan o wọ́n rí vision kankan wallahi azim aqsamtu billah wọ́n rí vision kankan o ọmọ máa ní ilimu bátì ni gbogbo kan sọ pé ilimu bátì ni náà lélẹ́yìí o ẹ dákun ṣe plus tí mo plus mẹ́ra àwọn náà ní ilimu bátì ni la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ẹ̀yà wa ẹ má yẹ ká patronize wọn gbogbo àwọn àfa yẹn èyí tó ti da ilé onílé rú èyí tó ti ba ilé onílé jẹ́ èyí tó ti da ọ̀nà ọlọ́nà rú ó pọ̀ nu wọn bẹ́ẹ̀ ẹ̀yà wa ọlọ́wọ́ sàmùlẹ̀ ní kankan wa o ọlọ́wọ́ dúró tì wá o ẹ̀yà wa ẹ má jẹ́ ká lọ bá wọn wò yẹpẹ̀ ẹ má jẹ́ ká lọ bá wọn patronize kankan o ẹbọ ní gbogbo ọlọ́ṣẹ́ ní kankan wa o wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.